àkórí àkọ́kọ́ tí màá fi bẹ̀rẹ̀ òun ni mo takọ́sọ mo rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìwé ìròyìn The Punch. Wọ́n ní ìbẹ̀rùbojo gbalẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí àwọn kan múròyìn wá pé níṣe ni àwọn báńdíìtì ni wọ́n ti olùkọ́ tí wọ́n ti jí wọn gbé lọ sí àkàtà wọn ni ó fi ohùn léde àti àwọn òǹbí àwọn ọmọ tí wọ́n wà lákàtà àwọn ajínigbé àwọn ọmọ iléèwé. Mo takọ́sọ lọ sí ìpínlẹ̀ Plateau. Àwọn ẹgbẹ́ olùkọ́ NUT ẹ̀ka ti ìpínlẹ̀ Plateau wọ́n ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn lórí ọ̀rọ̀ ètò ààbò àti àwọn ìṣòro míì èyí tí wọ́n ń dojú kọ nípínlẹ̀ Plateau. Mo tún ríròyìn kan ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní alága kanṣu ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ondo ó ti pa á láṣẹ fáwọn iléèwé èyí tó wà lágbègbè ìbílẹ̀ níjọba ìbílẹ̀ èyí tó ń ṣojú fún. Ó ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ti àwọn iléèwé ọ̀hún pa fúngbà díẹ̀ látàrí ọ̀rọ̀ ètò ààbò èyí tó di fíàgan nípínlẹ̀ Ondo. Bá a bá dẹnu ròyìn ẹ gbọ́ orúkọ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún àti bí ọ̀rọ̀ náà ṣe lọ lóníràbájì gan. Màá kà á lóní belenja ẹ sì mọ gba chẹ́ńjì ẹ̀ bó bá di òwúrọ̀ ọ̀la. Mo tún ṣe bẹ́ẹ̀ takọ́sọ lọ sí ìpínlẹ̀ Kogi. Àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n dóòlà èèyàn tí kò dín ní 23 kúrò lákàtà àwọn agbébọn ìpínlẹ̀ Kogi. Iná ti dóòlà wọn o. Ìbẹ̀rùbojo gbalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí àwọn kan ní níṣe ni àwọn ṣe àkíyèsí àwọn báńdíìtì agbébọn jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun. Níṣe ni tọmọdé tàgbà bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí wọn lẹ́yìn táwọn kan rí àwọn agbébọn àwọn báńdíìtì tí wọ́n rí wọn. Wọ́n ní níṣe ni àwọn kan ni wọ́n kófìrí àwọn báńdíìtì yìí ní ìlú Ìkìrun ìlú Ọ̀yán pẹ̀lú àwọn agbègbè míì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìròyìn yìí ló ṣe bẹ́ẹ̀ ìyẹn ló dá ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn aráàlú àti àwọn ọmọ iléèwé àti àwọn òǹbí wọn. Wọ́n ní níṣe ni àwọn òǹbí sáré lọ sí iléèwé àwọn ọmọ wọn láti ṣe bẹ́ẹ̀ láti lọ mú àwọn ọmọ wọn kúrò ní iléèwé. Wọ́n ní wọ́n mú wọn lọ sílé tí gbogbo ìlú sì ń dàrú gùdùgùdù. Fọ́nrán yìí ló ṣe àfihàn bí àwọn ọmọ iléèwé bí wọ́n ṣe ń sá àsálà fún ẹ̀mí wọn pẹ̀lú àwọn olùkọ́ wọn. Wọ́n ní níṣe ni gbogbo ẹ̀rọ gùdùgùdù tí wọ́n ń kọlura wọn lọ́tún lósì pé níṣe ni àwọn báńdíìtì ni wọ́n ti wọ̀lú Ìkìrun àti ìlú Ọ̀yán ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ bákan náà wọ́n ní bákan náà ni ọmọ ṣe sorí ní ìlú Ìré ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń sá kúrò nínú ọgbà tí wọ́n sì ń sá lọ sí ilé wọn. Ṣùgbọ́n títí di bí a ṣe sọ̀rọ̀ yìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní wọn ò tí ì fèsì bẹ́ẹ̀ ni wọn ò tí ì sọ ọ̀rọ̀ kankan lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n látàrí fọ́nrán tó gba orí ayélujára níbẹ̀ ni àwọn ọmọ ilé ẹ̀kọ́ pẹ̀lú aṣọ iléèwé lọ́rùn ni wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn. Kódà wọ́n ní àwọn tí wọ́n ń kọ́ wọn àwọn tíṣà wọn pàápàá wọ́n ní ṣe ni àwọn náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n na pápá bora. Iléeṣẹ́ ọlọ́pàá wọn ò tí ì sọ̀rọ̀ kankan lórí ìṣẹ̀lẹ̀ yìí. Mo ṣe bẹ́ẹ̀ mo takọ́sọ lọ sí ìlú Àbújá. Àwọn tí wọ́n jí gbé yóò padà wálé láìpẹ́. Ẹ lọ́ọ́ fi ọkàn balẹ̀ ó dá mi lójú bẹ́ẹ̀. Èmi Dayọ̀ kan láwọn kọ́ ni mo sọ o. Nyesom Wike ló fi ọ̀rọ̀ léde fún àwọn tí wọ́n fi ẹ̀hónú hàn tí wọ́n sì ṣe ìwọ́de lásìkò ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ìyẹn ní sẹkítẹ́ríàtì olú ìlú Àbújá èyí tó dálé lórí ìjínigbé káàkiri èyí tó ń wáyé lákàkiri ilé ìwé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ mínísítà fún olú ìlú Àbújá Nyesom Wike ló ti sọ̀rọ̀ ìdánilójú. Ó sọ̀rọ̀ o lásìkò tó ń bá àwọn olùṣèwọ́de sọ̀rọ̀ ìyẹn ní sẹkítẹ́ríàtì ìlú Àbújá. Nyesom Wike ó ní ìgbìyànjú ọmọ tí ń lọ lábẹ́nú láti lọ gba àwọn ọmọléèwé
àtàwọn olùkọ́ wọn tó wà nínú ìgbèkùn sílẹ̀. Ó ní ṣe làwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ tó sì dá òun lójú wípé dídùn ni ọsàn yóò so láìpẹ́. Nyesom Wike ó tẹ̀síwájú nọ́rọ̀ rẹ̀ lásìkò tó ń bá àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n ṣe ìwọ́de tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí lásìkò tó ń bá wọn sọ̀rọ̀. Ó ní ṣe ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní da ẹ̀ka ètò ẹ̀kọ́ láàmú látàrí bí ètò ààbò lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ bó ṣe mẹ́hẹ káàkiri orílẹ̀-èdè yìí. Nyesom Wike ó ní ọmọ akẹ́kọ̀ọ́ tó tó bíi 82 bá a bá kà ní méní méjì. Ó ní ó ti tó bíi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bíi 82 tí ní báyìí tí wọ́n wà ní inú ìgbèkùn àwọn ajínigbé láti bí ọjọ́ 13 oṣù karùn-ún sí ọjọ́ 15 lẹ́yìn tó jẹ́ ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́, ó ní ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní ní ìlú Ẹ̀ṣíẹ̀lẹ̀ àti ìlú Yàtọ̀wà èyí tó wà lágbègbè Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí wọ́n tún lọ jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbé ní ìpínlẹ̀ Borno. Ó ní tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé, ó ní ṣe ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ jí àwọn ọmọ yìí gbé ní ìpínlẹ̀ Borno ní Asikira Mba níjọba ìbílẹ̀ Jíbọ̀ọ̀kì. Wike ó ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ló bà òun jẹ́ nínú púpọ̀. Ó wá fi dá àwọn olùfẹ̀hónúhàn lójú. Ó ní kí wọ́n fi ọkàn wọn balẹ̀ o. Ó ní láìpẹ́ àwọn ọmọ wọ̀nyí wọ́n gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ó ní ààrẹ Tinubu làágùn ìyẹ́ ẹ̀ ni ò jẹ́ ká mọ̀, ṣùgbọ́n láìpẹ́ àwọn ọmọ yìí wọ́n wálé láyọ̀ àti àlàáfíà.